later kò irọ́ kò tí ì mọ ojú bẹ̀ náà ni kò tí ì mọ ojú bẹ̀ but nígbà tẹ́ ẹ wá padà wá ẹ rí i pé mi ì fẹ́ dá yín lóhùn tẹ́ ẹ padà wá ẹlẹ́gbọ̀n yín. ẹ̀gbọ́n mi ni o. but the thing is ẹ wá sọ́dọ̀ mi directly ẹ lọ sí skyline ìgbà tẹ́ ẹ dé skyline tí wọ́n ti charge ilẹ̀ tó pè mí mi gbọ́dọ̀ nǹkan sórí iṣẹ́ oníṣẹ́. ẹ má bínú mistake tá a ṣe náà nìyẹn because mo kàn lọ sí sáìtì ibi tó ti ń ṣiṣẹ́ mo kàn lọ sí sáìtì lọ́jọ́ yẹn nígbà tí mo dé láti ilé àwẹ̀ ni mo ti wà nílé tí mi ti padà láti ilé àwẹ̀ láti kò sí wàhálà ẹ̀ so mo kàn lọ bá wọn ní sáìtì ibi tó ti ń ṣiṣẹ́ torí ibi tó ti ń yọ blọọkù wọ́n ń bá ẹnìkan ṣiṣẹ́ blọọkù wọ́n wá débẹ̀ wọ́n wá ń sọ fún wọn ní àbúrò ọ̀rọ̀ àwọn ò yá o mo dẹ̀ rí wọn tó ń láìdá tó ń gbọ̀n wọ́n wá ní ṣé ká máa lọ lé ni wọ́n ní ilé kọ́ ọ pé àwọn ní 100,000 kan ní ọwọ́ kí n wá hospital tí mo máa gbé àwọn lọ. òkè ńlẹ̀ fi lọ sí. iná fi lọ sí ibẹ̀ yẹn ìgbà tá a wá débẹ̀ ó wá dogun pé wọ́n ní ká dẹ́pọ́sìtì 300,000 naira mo ní tá bá ti débẹ̀ màá wá pè yín o. inú oṣù wo ni ẹ náà rán mi létí torí mo rántí. inú oṣù tá a ṣe léyà tá a ṣọdún léyà. around that time. òun ni. ìgbà tẹ́ gbé wọn débẹ̀ tán ní kẹ́ drop 300 tí wọ́n wá tẹ́. tá wá pè yín. nígbà sọ̀rọ̀ rí bó ṣe rí mo bá dókítà sọ̀rọ̀ dókítà dẹ̀ gbà yín tọwọ́ tẹsẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní treat. wọ́n ti treat ńgbà yẹn ńgbà tó yálẹ̀ sọ pé ara wọn ti wà okay. ara inú yẹn ń run wọn. inú yẹn náà ni. ó ń run wọn inú yẹn ń run wọn so ìgbà táwa délé brother wa kan ọjọ́ ẹ ti lọ. àbúrò mọ́mì wa ni. ẹ pápápá ni kẹ́ ẹ. so àwọn náà wá sọ fún mi wípé kí n jẹ́ ká lọ ṣe test nínú wọn wá rí i pé wọ́n ní appendix. appendix ni. so àwọn náà wá help wa ṣẹ̀dẹ̀ mọ́ pé ẹni tó bá fẹ́ help yẹn yóò lè sọ fún pé ibi báyìí ni kò jẹ́ ká lọ. ok àwọn ni wọ́n lè fi lọ sí hospital mi torí ẹ tún pè mí pé ẹ wà lọ hospital mi pé wọ́n ní appendix ni. so wọ́n wá yọ kíní yẹn ìgbà tó ń yọ tó ń discharge wa wọ́n ṣe gbogbo ara wọn wá yellow lẹ́yìn tán ṣe operation lọ́spítà tẹ́ lọ. ṣé wàá dá padà síbẹ̀ gbàtà débẹ̀ máa yẹn wá ní wípé liver wọn ló ní issue. pé kí o tún ṣe appendix mọ́ wọ́n dẹ̀ ti operate wọ́n dẹ̀ fún mi mo wà nínú tíátà gan-an. èyí tó jẹ́ kọ́rọ̀ ẹ̀ wá sórí atẹ́gùn rèé mo have told them off ẹ má dalẹ̀ ayé mi láàmú tọ́lọ́run rán mi mo ti jẹ́ fún nǹkan kan arábìnrin wa pè mí lálẹ́ àná sáànà ni lẹ wá bẹ̀rẹ̀ sí sunkún ẹ̀ ń gbọ́ ẹ tó ń gbọ̀n báyìí náà ó sì wà lára yín. mọ̀ pé mi náà. arákùnrin wa pè mí lánàá ló bá bẹ̀rẹ̀ sí sunkún mo ń láti pe Dr. Taiwo Adekanbi ní Skyline ẹ dá padà sí Skyline ìgbà tẹ wá dé Skyline. ìgbà tá wá dé Skyline ìjọ tá ń lọ yẹn dókítà yẹn rí fásitì wá sí usage so a sá padà wọ́n ṣáà ní strike gbàtà dé usage àwa padà sí Skyline yẹn òní mo fi wá ní káyà ọ́fíìsì yín mo fi pè yín lọ́jọ́ yẹn gbàtà ń bọ̀ láti usage. kì í ṣe gbogbo gbà epo ń wílé. so lẹ wá ní pé ká máa lọ síbẹ̀ 15,000 jọ kan. so àwa lọ sí based on tí mi ò pè yín kíká tó lọ lálàkọ̀kọ́ ló jẹ́ kí n ya ọ̀dọ̀ yín ní ẹlẹ́ẹ̀kejì yẹn gbàtà dé débẹ̀ tán. bọ́tẹ́ ti débẹ̀ kẹ́ tó ya ọ̀dọ̀ mi o. no à ń lọ ni. òkè ń lọ lẹ́yà tẹ́ fi pè mí yẹn. tẹ̀mú agbé wọn sínú mọ́rúwá gan. ọjọ́ ti lọ àbí ó yé mi ẹ má kanjú kò ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú manisi tí n bá lù èló ni màá lùs lẹ́ni tí mi bá ṣe tí n bá lùs owó lẹ́ni èló ni bí àṣà Gbẹ́ngà Adébóyè àní kí láǹfààní búlọ̀ọ̀kù tí mo rà tẹnìkan wà lọ́sibítù tó fẹ́ kú irọ́ ẹ jẹ́ àṣìṣe lórí èyí. so ìgbà táwa débẹ̀ ní wọ́n ní wípé ká tó dẹ́pọ́sìtì 300,000 mo wá pè yín ó ní 100,000 ló wà lọ́wọ́ wa àṣà dẹ́pọ́sìtì gbà tó dọjọ́ kẹta wọ́n tún ní ká tún wá owó kún a fún wọn ní 200 again so gbà tá a sá sanwó bíi 250 so náà wá ní pé àwọn fẹ́ discharge wa. anyway tẹni kò ṣe ẹni yóò ṣe discharge bó ṣe wà ń bọ̀ ẹ bá ń fi arákùnrin tó wà ní Skyline yẹn ẹ jọ̀ọ́ ẹ bá ń fi sí orí kíní mo fẹ́ káwọn èèyàn orí arákùnrin yẹn wà ní Skyline ó wà nù ìrora gidi gan-an dókítà ti ṣàlàyé fún mi pé kò sọgbọ́n tá a fẹ́ dá operation là á ṣe wọ́n ti confam ẹ̀ fún mi wọ́n ní operation là arákùnrin yẹn dà bá mi jẹ́ káwọn èèyàn gbọ́ ẹ lọ sórí Facebook òun rèé o
lọ́wọ́ Nàìjíríà ẹ ṣàánú mi hospital mi wà báyìí ìpínlẹ̀ lọ́wọ́ wọ́n ṣe wọ́n pé bí ìfàlà máa ṣe ọ̀dọ̀ fún kí ọ máa ṣe operation kan lórí rẹ̀ ọ̀dọ̀ tí lọ́wọ́ lọ́wọ́ ti tán kò sí wọn kan lọ́wọ́ wọn ó ṣàánú ìrìn àwọn ẹ̀mí ọ̀rọ̀ ọlọ́run wáyé ẹgbẹ́ ọ̀pọ̀ ṣàánú mi operation tí wọ́n máa fún mi pé ṣe báyìí kò ṣàánú mi wọ́n kọ́ ṣàánú rẹ̀ láti pè wá ẹgbẹ́ ọ̀pọ̀ ṣàánú mi ṣàánú mi ṣàánú mi kò sásìkò púpọ̀ ń bá ní kẹ́ ẹ gbọ́ síwájú kíní kan 0.5 million ẹjọ́ ṣé wọ́n ti tán bá sọ operation yẹn ó máa leave wọ́n ní tó bá sọ operation ó máa leave mélòó ni lọ́wọ́ ìyá. ẹyọkan tó kù náà nìyẹn. ẹyọkan bíi bó ẹ̀yin ń kọ́. òun lọkùnrin tó kù ní wa. ó nìkan lọkùnrin tó kù. ìkan náà ti kú tipẹ́tipẹ́ òun náà dùn mí mi fẹ́ kélé yìí kú kọ́ ọmọ Nàìjíríà ṣàánú mi. ẹjọ́ ṣàánú mi ẹ dákun ẹjẹ́ ajíkì bó la ṣe wá fẹ́ ṣe báyìí mo dẹ̀ ti lo àkáǹtì Òkòtó Àánú báyìí ó dà ẹ lo àkáǹtì Désóyè Ọmọ́tọ́ṣọ̀ tó wà ní kíni tó wà ní UBA ẹ lo àkáǹtì Désóyè Ọmọ́tọ́ṣọ̀ tó wà ní UBA kíni àkáǹtì nọ́mbà yẹn náà. ọkọ ti ní káwá bò lọ létà bá ti rówó. 2 3 bá mi mú fóònù mi ẹ lo àkáǹtì torí mo fẹ́ ti Rasheed yẹn kó ti wà lórí mi mọ́ mo ti lo àkáǹtì yẹn fún mo ti lo àkáǹtì Òkòtó Àánú fún Rasheed ẹ lo àkáǹtì Désóyè Ọmọ́tọ́ṣọ̀ tó wà ní UBA ẹ jọ̀ọ́ ẹ lo àkáǹtì Désóyè Ọmọ́tọ́ṣọ̀ tó wà ní UBA màá pe àkáǹtì nọ́mbà yẹn right away ẹ lo àkáǹtì Désóyè Ọmọ́tọ́ṣọ̀ tó wà ní UBA Adésóyè Ọmọ́tọ́ṣọ̀ UBA bank òǹrè àkáǹtì 2328407750 ṣó pé àkáǹtì Désóyè Ọmọ́tọ́ṣọ̀ tó wà ní UBA ní báǹkì yẹn 23 28 40 7750 Adésóyè Ọmọ́tọ́ṣọ̀ ni ó gbé jáde sí yín 23 28 40 7750 23 28 40 77 50 ẹ jọ̀ọ́ ẹ lo àkáǹtì yẹn UBA bank ni o. UBA bank Adésóyè Ọmọ́tọ́ṣọ̀ ni ó gbé jáde. kò sẹ́ni tó fẹ́ràn wà lọ́wọ́ èèyàn mọ́ Nàìjíríà dókítà ọdẹ àwọn gbọ́dọ̀ tètè dìde àwọn gbọ́dọ̀ ṣe títí Monday àbí àwọn èèyàn ó dìde lágbára Ọlọ́run àwọn èèyàn ó dìde ẹ jọ̀ọ́ ẹ dákun ẹnìkan ti wà lọ́sibítù tó fẹ́ kú báyìí kí ni ìbá ẹ wò bí ò bá ṣàdúrátìs mo bá jẹ gbèsè yẹn jẹ́ kí n jẹ gbèsè yẹn lálẹ́ yìí tí arákùnrin yóò gbọ́dọ̀ kú ẹ jọ̀ọ́ ẹ dìde àánú ẹ jọ̀ọ́ ẹ dìde àánú ẹ dìde àánú ẹ jọ̀ọ́ àkáǹtì Désóyè Ọmọ́tọ́ṣọ̀ tó wà ní UBA ní kẹ́ ẹ jẹ́ ká lò 2328407750 tí n bá ṣe nǹkan mi lórí program lálẹ́ wọ́n ní ẹ gbọ́dọ̀ kọ́kọ́ disburse 700,000 títí Monday lágbára Ọlọ́run UBA ní o UBA àkáǹtì Désóyè Ọmọ́tọ́ṣọ̀ á gbé Désóyè Ọmọ́tọ́ṣọ̀ jáde sí yín 23 ndà ń bolo kọ́ sí ná 23 28 40 7750 UBA náà ni United Bank of Africa ní UBA má tún gbé UBA bank mọ́ 23 28 40 77 50 Adésóyè Ọmọ́tọ́ṣọ̀ ni ó gbé jáde ẹ jọ̀ọ́ ọmọ Nàìjíríà ṣàánú mi ẹ ní dààmú ọjọ́ ayé o ẹ jọ̀ọ́ sórí Ọlọ́run ẹ jọ̀ọ́ ọjọ́ alẹ́ ẹ jọ̀ọ́ tó wà lẹ́yìn.
ẹjọ́ sọ̀rọ̀ ọjọ́ alẹ́ kókó kọjá ti fàárọ̀ yìí ẹjọ́ mi ṣe nǹkan mi mà lórí program lọ́jọ́ alẹ́ èyí tí mo ṣe ètò lálẹ́ yìí ẹjọ́ ẹ̀yin lẹ kọ́kọ́ síkì tẹ wá tẹ fi mọ̀ mí bọ̀dá yín ló tún wá síkì báyìí ara tí ń tẹ̀sí ẹjọ́ torí Ọlọ́run 23 28 23 23 28 40 77 50 ẹjọ́ káti ẹ̀rí 700 àbí káti ẹ̀rí yẹn deposit ní Monday ẹjọ́ 23 28 40 77 50 ẹjọ́ àárí Ọlọ́run á ṣàánú yín Ọlọ́run ẹ fi kékeré kẹ́ ẹ fi gba nílá Ọlọ́run á ṣoore fún yín ẹjọ́ arákùnrin yóò gbọ́dọ̀ kú o arákùnrin yóò gbọ́dọ̀ kú 28 40 70 77 àbí 77 50 àárí arákùnrin ẹnujú inú ẹnubíjé yújú inú ẹnubíjé inú mo ń sọ pẹ̀lú gbàgbọ́nú Ọlọ́run ní àárí 700 àbí okay yenda the way ti wà ń bẹ̀ okay hello the way hello mo rò pé mo lè host ẹ̀ kí n tó dìde.